bẹ́ẹ̀ kí ni nǹkan tó ń pè wá because mo gbóúnjẹ sórí iná tó ń jẹ bá dẹ̀ lọ wà contaminated ṣé wọn pé ó dangerous life ẹ̀yin gangan. ṣé ọ ní ọ̀pá mi nìkan bèrè lọ́wọ́ ẹ̀ bóyá kọ́ lọ sí gọ́ọ̀gù kọ́ bèrè tán dá dúró fún àbí irú béèrè wèrè wo nu àwọn tó gbàyàn ṣiṣẹ́ wọn ní ká dúró sí ìbàyọ̀ wọ́n béèrè lọ́wọ́ mi pé ọmọ tán dá wa dúró fún o mọ́ ó fi láwèrè ó dàbí síìtì ọ̀kadà. ṣé àwọn àjàmbí. ọ mọ̀ pé mo yọwọ́ ẹ̀ṣẹ̀ tiẹ̀ Anthony Joshua wèrè. yes ma. ṣé wàá pa. àwa. ẹni tó wá ó sọ fún ẹni tí ó wà pé ìjọba tuntun ti wọ nínú ilé àǹtí mi nìkan ni ìjọba tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rúbà ẹni tó bá dẹ̀ farabalẹ̀ pẹ̀lú wa ó máa enjoy ìwà dáadáa nítorí náà máa hand over fún her excellence my sister ẹsẹ̀. Thank you very much my dear. You're welcome. ẹ wo ojú mi dáadáa ológun lèmi o mi ò dẹ̀ mọ̀rọ̀ púpọ̀ sọ. Gẹ́gẹ́ bí àbúrò mi ṣe sọ tẹ́lẹ̀ omi tuntun ti rú ẹja tuntun ti wá wọ inú omi tuntun tó rú. Ẹni tó bá ṣetán láti ṣe tiwa á lá ọbẹ̀ ayọ̀ á lábẹ̀ 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 títí ayọ̀. Ṣùgbọ́n ẹni tó bá ní team loser lòún fẹ́ tẹ̀lé ó ti ṣetán láti gbé òkèlè ní ẹ̀mí ní gbẹrẹfù. Òkèlè. Kí ni. wọ́n ní wọ́n lá ọbẹ̀ mo dáhùn pé òkèlè báwo òkèlè rẹ̀ kò ṣeé fi lo bí ẹ understand. Hey, hold it. Sorry. So, the decision is yours to make. Ẹ dákun obligation ṣàwọ àyè mà. Ìgbà tẹ́ ẹ sọ pé nísìnyí bàbá ṣe ti gbogbo wa láti gbọ́ ẹ wá ní àmọ́ lá ọbẹ̀ ṣe kúkú bá wa oúnjẹ gidi kájọ oúnjẹ gidi èwo làbúrò mọ́ lá ọbẹ̀ láì ṣàjà ọbẹ̀ ò lè yó wà. Now once again I really appreciate this August me. August. Sorry, November meeting. Irọ́ February ni. Anyone. Ọbẹ̀ yẹn madam òkèlè yẹn náà dẹ̀ wà very important o. Irọ́ báyìí sọ ọmọ pé lẹ́bù lèmi ó lọ sí ó ti lẹ́bù jìnnà. You guys are fools. Yes, you're welcome. Go back to your post. Ó yá wọ́n ní ká padà sáyé yín. Lọ́rẹ̀ gbọ́dọ̀. Ẹ̀yin fúnra yẹn padà sáyé. Lọ́wọ́ bẹ́ẹ̀ jọ post. Mo ní ká padà sáyé yín. Kí lẹ wí? Ẹ̀yin fúnra yẹn padà sáyé. Ṣé èmi? Aláya méjì o, aláya méjì o, ikú méjì o. Adé máa ṣọdún fáyẹ̀mí lẹ ní Ifá ambassador sọmọ láti wà bẹ́ẹ̀. Daddy Ghana. Jọ máa sọ̀rọ̀ ẹ lọ. Alẹ́ mi ni mo jẹ́ cultural ambassador Ifá Adéyí. Ó fẹ́ ṣọdún fámúdẹ̀ láti wà bẹ́ẹ̀. Ẹ̀mí náà tètè dé. Torí ẹlẹ́dẹ̀ ni màá tètè dé kí ẹ tó tán. Mo lè use my ẹlẹ́dẹ̀. Ok, màá retí ẹ. Ẹ káàbọ̀. Ẹ jọ ṣé òsì. Ṣé ta ni wà òkè? Ìwọ mẹ́rin pé ṣé mi wà òkè? Yóò bá mi ní kọ́mpáàdì mi, òun mẹ́rin pé ṣé mo wà òkè. Tí n bá wà òkè hospital náà máa ní kó wá tìrí mi. Èmi wà òkè o. Mo rí pé ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí mi tẹ́lẹ̀ mọ́. Ìwọ ló kọ̀ sí ẹ. Ebi good housewife fún àbúrò tèmi ni wọ́n jẹ́ tẹ́lẹ̀. But now you are a bad housewife. Ìwọ. Yémi, ewúrẹ́ tèmi ò lóhùn òṣọmọ ìyá àgùntàn. Àgùntàn tiẹ̀ ló ní mọ́mì tòun òbí black goat. Mo dẹ̀ stay away. Jẹ́ kí n sọ òdodo fún ẹ, ṣọ́ra àwọn fans mi. Tí wọ́n nífẹ̀ẹ́ mi. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí bring attitude kan tí ò necessary. Màá tà láti pè wọ́n into order. Tó bá ní orí àwọn wá yí àwọn ògbọ́n ọ̀rọ̀ tèmi máa fi wọ́n lẹ̀ ní ìyá dẹ̀ máa jẹ wọ́n last lóńgò tí mo lò fún wọn nìyẹn. Ìbò yín má bínú sá ìgbà tèmi náà ti ń ṣe bákan sí i ẹ bá ti call me to attention. Kí ni mo fẹ́ bá ẹ sọ nígbà wo mọ owó reaction ni olóyìnbó sọ pé action speaks louder than voice. Mi ò rí anything ẹ mọ̀ pé iṣẹ́ tèmi iṣẹ́ ká travel ká lọ ká bọ̀ ni fún wàhálà tó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ilé ọmọ yín náà kò fún mi ní ẹ̀mí àti rí yín ní orí yín ní ìsà ẹ má bínú. Gbóúnjẹ wọ́n ti ń gbóúnjẹ fólógbò jẹ o mọ wọ́wẹ̀ for your information ìyàwó ẹ̀ tán fẹ́ lé ẹ̀ ó ń rí ọkọ yín ní every day.
níbo ló ti rí. èmi ni mo mú lọ fún bẹ́ẹ̀ bí ó rò pé mi mọ ibi tó kọ yín wà ní. ẹ̀yin lè wá mú lọ bẹ̀. kò sẹ́ni tó lè rí èmi nìkan èmi mọ́ mú lọ náà ṣé gbà tó ẹni tó bá mọ wọ́wẹ̀ á bá gbà jẹun torí pé òun mọ wọ́wẹ̀ ló ṣe ń bá mi jẹun ó wà tọkọ yín jẹun náà má sì lò tó 4 hours wọ́n ní next time. ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá. ẹ má kéwìn kọ́mpánì. wọn kéwìn kọ́mpánì o láìpẹ́ kú. gbogbo la ń gbé lọ. ẹ̀yin ni mo gbé wá fún sáà. èmi ló ra wá fún. bẹ́ẹ̀ ni sáà. ó dáa jọ́ọ̀ ló fẹ́ rí. èmi fẹ́ rí lẹ́yìn sáà. ó yàn ìdílé mi. bẹ́ẹ̀ ni sáà. èmi ló wà lọ́wọ́ ẹ̀ tó lè fi kún ilé. màá tún fowó kún ilé. yes. ọkọ mi ni mo sọ pé mo fẹ́ rí sáà. mo mọ̀. mo mọ̀ pọ́kọ́ ẹ ló fẹ́ rí. ẹ wá lọ. èló ló ní ṣé o lè rí 35,000. dáàdì Ghana ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ owó dẹ́jẹ́ fún yín 20,000 sáà. 20,000. bẹ́ẹ̀ ni sáà. ẹ tó bá kó 20,000 wá kó lè wà á rọ́pò ẹ next week. ẹ jẹ́ owó dẹ́jẹ́ fi 2 sáà 2 káàṣì ni ọ. cash and carry. bẹ́ẹ̀ ni sáà. ok gbà jẹ́ kí n lọ wọ ṣú. ok gbà gbà láti gbélé fún. bẹ́ẹ̀ ni sáà. àṣé wọn mọ ra wọn ojú wo ṣe fi mọ ìwà ẹ̀dá o àṣé wọn mọ ra wọn ṣe ń gbé ohun tó ń bá wa níbẹ̀ yọ inú láyé wà ọmọ ẹ̀dá ìkìlì ìdáró nínú inú láyé wà ọmọ ẹ̀dá ló máa burú jọ ṣe wá rí ibi tọrọ báyọ̀ ògiri wọn tó lànà ló jẹ́ kálàgbà kó sí ìgbẹ̀yìn rẹ̀ o. Kí ni gbogbo ilé bá ń sìn? Ẹ ń wẹsẹ̀ mi. Nǹkan ọmọ lélẹ̀ kẹ̀ láì ṣe pàtí. Ẹ ṣe pàtí láàárọ̀. Dájí! Dájí! Ṣé ẹ̀rọ tó fún fẹ́ gbọ̀gbọ́ ẹ̀rọ tó mi fọ́ ọmọ fún èyí? Ṣé ẹ̀gbẹ́ náà láàárọ̀ yìí? Dájí kọ́kọ́ mi lọ fẹsẹ̀ jígò. Báwo ni kò ṣe dé? Mo ti ọ̀ kì í sọ̀rọ̀ ìgbà. Ibi yóò fi nígbà yẹn náà gbàgbọ́n àrò fún ilé. Ẹni ẹ ṣe wàá da ogun lọ́dún ìdílé fún mi náà. ó ti gbé mi. Olórí burúkú bọ́ síta o. Ọjọ́ kọ̀ọ̀kan mi ni mo máa kọ́. Olórí burúkú bọ́ síta o. Mo dá ń sọ nìyẹn, mo ti tán ọ̀rọ̀ mi. Yes, so, mo fẹ́ ra méjì.
Jọ please time wo ni kí n dá padà. Dáàdì mi ò lè yá yín lówó mú fún yín ni. Ó fún mi ni. Bẹ́ẹ̀ ni sà. Ṣé mo lè mọ gbogbo àwọn ọ̀tá ẹ̀? Kí lẹ fẹ́ fi wọ́n ṣe tẹ́ bá mọ̀? Mo ní láti dí pẹ̀lú wọn pẹ̀lú tó ṣe. Ó máa dáa fún ẹni. Àmín sà. Ó máa ṣe ká sọ̀rọ̀ èèyàn ká dé bá bẹ́ẹ̀ ọmọ ní ẹ tó kẹ́. Thank you sir. Thank you very much. You're welcome sir. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ rà pàpà kan. Ó jàre. Ọbẹ̀ yẹn báyìí ó dùn ju bí ìgbà tí mi jẹ́rú ẹ̀. Bàbá ọkọ mi. Yes. Mo gbé drink wá fún yín kí fi step down. Mo lè ti wá jẹun lọ́dọ̀ ìyá ilé ẹ̀ mo ṣe kúrò ní orí tébù mo bọ́ síbi àìdẹ́ ẹ̀jẹ̀ lórí mo yó àmọ́ òkè bóyá ti máa wá bí next time ẹ̀ tó bá wà fáfá. Alátiṣe tó mà ti ṣe ra ẹ̀ ọlọ́gbọ́n ayé bàbá ń gánà ṣé olóògbọ́n ni wàá bèbí gan ó ti bá mi ń bẹ̀ ọ̀rẹ́dì.